A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Bí ìgbáradì ṣe ń lọ lọ́wọ́ síwájú ìdìbò ọdún 2027, àjọ elétò ìdìbò INEC ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti gba 1,190 ìforúkọsílẹ̀ 91 applications fún ẹgbẹ́ òṣèlú tuntun. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ṣàlàyé wípé iye ìforúkọsílẹ̀ tí INEC gbà ṣe àpẹẹrẹ wípé kò sí ìfọwọ́sowọ́pọ̀ láàárín àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò opposition leaders, nígbà tí ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party pè é ní ìjẹ́rìísí àìṣedéédé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Ṣùgbọ́n All Progressives Congress tẹ́wọ́ gba ìgbésẹ̀ yìí bí wọ́n ti ké sí INEC kí wọ́n ṣe àgbéyẹ̀wò rẹ̀ dáadáa kí wọ́n tó tẹ̀síwájú pẹ̀lú ìforúkọsílẹ̀. APC ní igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar ni ó wà nídìí ìgbésẹ̀ yìí, ṣùgbọ́n òfo ni wọ́n máa bá dé nítorí àwọn ní àrídájú wípé àwọn làwọn máa jáwé olúborí níbi ìdìbò ọdún 2027. Ìkéde yìí wáyé láàrin rògbòdìyàn wípé INEC mọ̀ọ́mọ̀ dènà ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú tuntun fún ìgbáradì ìdìbò gbogbogbò ọdún 2027. Ọ̀kan gbòógì lára àwọn ẹgbẹ́ alátakò tí í ṣe igbákejì alága àná fún ẹgbẹ́ òṣèlú APC ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn, Soliu Lukman, ní gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tí ó bá ti ṣe ìforúkọsílẹ̀ ṣùgbọ́n tí kò jáwé olúborí nínú ipò kankan níbi ìdìbò tí ó kọjá ni yóò nira fún àti ṣe ìforúkọ mìíràn sílẹ̀ fún ti èyí tí ó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alákòóso ìpínlẹ̀ Rivers Sole Administrator Ajagun-fẹ̀yìntì Vice Admiral Ibokete Ibas ti júwe ilé fún gbogbo àwọn tí wọ́n tẹpasẹ̀ òṣèlú yàn sípò iṣẹ́ ìjọba ìpínlẹ̀, political appointees and office holders. Nínú àtẹ̀jáde àná ni olórí òṣìṣẹ́ fún alákòóso ti sọ wípé ìpinnu yìí wáyé lábẹ́ àkóso agbára tí ààrẹ Bọ́lá Tinubu gbé lé Ibas lọ́wọ́. Lára àwọn tí ìgbésẹ̀ yìí kó bá láti rí akọ̀wé ìjọba àpapọ̀ SSG, olórí òṣìṣẹ́ gbogbo, kọmíṣánná, alága ìgbìmọ̀ àjọ ìjọba amúgbálẹ́gbẹ̀ẹ́ ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyọnípò yìí bẹ̀rẹ̀ láti ọjọ́rú ọjọ́ 26 oṣù kẹta ọdún 2025. Wọ́n ní kí gbogbo wọn yọ̀ǹda iṣẹ́ fún alákòóso ẹ̀ka wọn MDAs. Ọjọ́ 19 oṣù kẹta ni ààrẹ Bọ́lá Tinubu ṣe ìbúra fún Ibas lẹ́yìn tí ó kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers. Bákan náà ni ààrẹ jáwé gbélé ẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara, igbákejì rẹ̀ Ngozi Odu àti gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ tí wọ́n dìbò yàn fún oṣù mẹ́fà àkọ́kọ́. Ibas tí í ṣe olórí ológun orí omi àná, former chief of naval staff, wá jẹ́jẹ̀ẹ́ láti mú kí àlàáfíà jọba ní ìpínlẹ̀. Bákan náà ni ó ṣèlérí àti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn láti rí i dájú wípé àlàáfíà padà sí ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí 26,000 iye ọmọdé tí ó wà nínú ọgbà ẹ̀wọ̀n, bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìtàpá sí òfin wípé kí wọ́n kúkú kó wọn lọ sí ibi ìgbé ayé wọn ti lè yí padà nípasẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ Postal Institutions. Adarí ìròyìn láti iléeṣẹ́ ìjọba abẹ́nú Ọ̀gbẹ́ni Imohimi ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná ní ìlú Àbújá. Bí ó ti ní mínísítà abẹ́nú Dókítà Olúbùnmi Túnjí-Òjó ni ó sọ èyí níbi ìpàdé ńlá tí ó wáyé ní ìlú Àbújá ní ọjọ́ Ìṣẹ́gun láti fi yanjú ìṣòro àwọn ọmọdé tí wọn kò fún láǹfààní nínú ọgbà ìwàtúnṣe. Mínísítà gbà wípé kò sí ààyè tó, bí ó ti pè fún ìgbésẹ̀ oníkíákíá láti fi yanjú ìlànà òfin àti ààyè fún gbígbé. Túnjí-Òjó tẹnu mọ́ àfojúsùn ìjọba àpapọ̀ láti yanjú ìṣòro tó mú wọn lómi láàárín ọgbà ìwàtúnṣe jákèjádò orílẹ̀-èdè pẹ̀lú ìgbésẹ̀ láti yanjú tàwọn ọmọdé. Mínísítà kéde ìdásílẹ̀ ilé-iṣẹ́ ìkẹ́kọ̀ọ́ ológun tuntun Nigerian Paramilitary Academy láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn tí kìí ṣe jàgídíjàgan láàárín wọn. Ó wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ láàárín àwọn
àwọn mínísítà, ìjọba ìpínlẹ̀ àti àwọn alámòójútó ọgbà ìwààtúnṣe. Mínísítà tẹnumọ́ wípé ọjọ́ ọ̀la ti dé, àwọn sì ní ojúṣe láti ṣe àgbékalẹ̀ ètò tí yóò jẹ́ ìwúrí fún ìran tó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti yìnbọn pa afurasí ajínigbé 5 bí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 3. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Bright Edafẹ tí ó ṣe àfihàn yìí lánàá ní àwọn afurasí ajínigbé wọ ìyá ìjà ìbọn pẹ̀lú àwọn ọlọ́pàá. Ó ní àwọn wọ̀nyí ni wọ́n ti wà nídìí oríṣiríṣi ẹ̀sùn ajínigbé àti ìdigunjalè ní agbègbè Iyamuge, Ọ̀tù-Jẹrẹmí, Warri, Ughelli àti agbègbè rẹ̀. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé àkànṣe ikọ̀ ọlọ́pàá tí Julius Robinson darí gùn lé ìtanilólobó tó ṣeé fọkàn tẹ̀ ni wọ́n fi rí ọwọ́ tó ọ̀gbẹ́ni kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adamu Abubakar aka Dogo, tí ó jẹ́ olórí àwọn ajínigbé ní DSC Roundabout Warri. Àpatẹnujẹ́wọ́ Dogo ni ó yọrí sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 2 mìíràn, Abubakar Mohammed aka Chede àti Mohammed Bello ní ibùdókọ̀ Òtòwòdò, ìjọba ìbílẹ̀ Àríwá Ughelli. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé àwọn afurasí yìí ni wọ́n lọ́wọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ìwà ìjínigbé àti ìdigunjalè tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Pẹ̀lú àpatẹnujẹ́wọ́, àwọn afurasí wọ̀nyí ni wọ́n fi darí ikọ̀ ọlọ́pàá lọ inú igbó Iyamugo níbi tí wọ́n tọ́jú ohun ìjà olóró pamọ́ sí. Níbẹ̀ ni wọ́n ti rí ìbọn AK-47 rifle pop-action kan, ìbọn ọlọ́dẹ 3, magazíìnì 2, 16 rounds of AK-47 live ammunition àti 17 rounds of live cartridge. Bí wọ́n ṣe fẹ́ jáde kúrò nínú igbó yìí ni àwọn jàǹdùkú tí wọ́n fura wípé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ wọn ya bo àwọn ọlọ́pàá pẹ̀lú ìfijúrinjú ìbọn, níbi tí 5 nínú wọn ti gba ọta ìbọn sára tí àwọn yòókù tó feré gé. Àwọn tí wọ́n gba ọta ìbọn yìí ni wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn, ṣùgbọ́n tí wọ́n padà jọlọ́run nípè. Àwọn afurasí 3 ìṣíwájú ṣì wà ní àkàtà àwọn ọlọ́pàá bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ ọmọ ilẹ̀ Ìgbò ní ìlú Àbújá ti ké sí sínétọ̀ tó ń ṣaṣojú Àríwá Ebonyi Onyekachi Iwebonyi kí ó tọrọ àforíjì ojútáyé public apology lọ́wọ́ mínísítà àná fún ètò ẹ̀kọ́ Dókítà Obi Ezekwesili pẹ̀lú bí ó ṣe sọ kòbákùngbé ọ̀rọ̀ sí i ní ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀. Ẹgbẹ́ yìí lérí láti ṣe ìfẹ̀hónúhàn takò bí ó bá kọ̀ àti tọrọ àforíjì. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ ààrẹ gbogbogbò ní ìlú Àbújá, onímọ̀ ẹ̀rọ Ikenna Ellis Ezenekwe, tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ó jẹ́ ìtìjú ńlá láti rí bí sínétọ̀ Iwebonyi ṣe ń wọ́ odidi Ezekwesili nílẹ̀ túrútú lẹ́ni tí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè pàápàá jùlọ àwọn ará ẹkùn ilẹ̀ Ìgbò bu ọ̀wọ̀ fún, tí ó jẹ́ àwòkọ́ṣe. Pabambarì ibẹ̀ ni wípé ó jẹ́ àsìkò ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn ìbálòpọ̀ tí sínétọ̀ Natasha Akpoti-Uduaghan ń pè. Wọ́n ní èyí ṣe àfihàn wípé lótìítọ́ ni ilé aṣòfin kò ní ìtẹríba fún ìran obìnrin nígbà tí ó ti jẹ́ wípé kìkì ọkùnrin ló kún ibẹ̀. Wọ́n ní sẹ̀ríà gbọ́dọ̀ wà fún Iwebonyi nítorí ó jẹ́ ìtìjú fún ilé aṣòfin àti sí gbogbo ọkùnrin ilẹ̀ Ìgbò. Iwebonyi gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ Obi Ezekwesili àti lọ́wọ́ gbogbo ọmọ ilẹ̀ Ìgbò lórílẹ̀-èdè, àìjẹ́ bẹ́ẹ̀ yóò rí ìbínú wọn. Àtẹ̀jáde yìí tẹ̀síwájú wípé Obi Ezekwesili sin orílẹ̀-èdè tọkàntọkàn, kì í ṣe irúfẹ́ ìwọ̀sí báyìí ni ó tọ́ sí i. Àwọn ń ké sí ilé aṣòfin kí wọ́n dá sẹ̀ríà fún sínétọ̀ yìí. Àwọn sì ti ṣetán àti ṣe ìfẹ̀hónúhàn tako ìtàbùkù sí obìnrin láti ọ̀dọ̀ àwọn aṣòfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Bísọ́lá tí í ṣe àkọ́bí ọmọ gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́ olóògbé Abíọ́lá Ajímọ̀bí ti di olóògbé. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Bísọ́lá ẹni ọdún 42 42 di olóògbé lẹ́yìn àìsàn ráńpẹ́ ní United Kingdom. Òun ni amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí Minister of Budget and Planning Atiku Bagudu. Ó ṣe ìgbéyàwó pẹ̀lú Kọ́lápọ̀ Kọ́ládàísí, wọ́n sì bí ọmọ 3 fúnra wọn. Sínétọ̀ àná Teslim Fọlárìn fìdí
fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni ó kọ sí wípé ìbànújẹ́ ńlá ni ó jẹ́ láti gbọ́ ikú ìyáàfin Bísọ́lá Kọ́lápọ̀ Dáìsí ní Ajímọ̀bí, ọmọ bíbí olóògbé Isiaq Abíọ́lá Ajímọ̀bí àti obìnrin àkọ́kọ́ àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́ Dókítà Florence Ajímọ̀bí. Fọlárìn ní ìbànújẹ́ ńlá ni kí òbí fi ọwọ́ ara rẹ̀ gbọ́mọ sin, bí ó ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ẹbí Ajímọ̀bí, pàápàá jùlọ obìnrin àkọ́kọ́ àná. Kí Ọlọ́run fún gbogbo wọn ní okun àti lè gba kádàrá. Sùnre o, Bísọ́lá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olú ìyá ìjọ Àgùdà ní ìlú Òwèrì, Òwèrì Archdiocesan Catholic Secretariat ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni ọ̀wọ̀ John Ubaichu tí wọ́n jí gbé láti Holy Family Catholic Church, Izombe, ìjọba ìbílẹ̀ Ògùtà, ìpínlẹ̀ Imo ti gba ìyọ̀ǹda. Nínú àtẹ̀jáde òwúrọ̀ òní Ọjọ́bọ̀ láti ọwọ́ akọ̀wé ẹni ọ̀wọ̀ Patrick Mbara ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Ubaichu gba ìyọ̀ǹda lánàá Ọjọ́rú ọjọ́ 26 oṣù kẹta ọdún 2025. Ìròyìn jábọ̀ wípé ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú ni àwọn ajínigbé jí ẹni ọ̀wọ̀ yìí gbé ní Ẹ̀jẹ̀-Màkùrù bí ó ti ń lọ sí Òwèrì láti lọ bá wọn kópa nínú ìpàdé ọlọ́dọọdún Priest of the Owerri Archdiocese. Wọ́n wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ tí kò lópin pẹ̀lú ìrànlọ́wọ́ ará ìlú àti ìjọ fún àdúrà wọn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ojúnà tí wọ́n ti jí Fada Ubaichu gbé yìí kan náà ni wọ́n ti jí Fada Matthias Okpara gbé nínú oṣù karùn-ún ọdún 2023. Àwọn olùgbé agbègbè yìí ti wá ké sí ìjọba ìpínlẹ̀ kí ó bá wọn pèsè ààbò tó péye láti lè ṣẹ́gun ìwà àwọn ajínigbé àti ìdigunjalè nínú ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.